ló ń jẹ́ ètò so wà ní Bible. Ètò ókè pé bí akéèyàn lọ síbẹ̀ kó ṣiṣẹ́ yes ó wà bẹ́ẹ̀ jẹ́rí àwọn tó rí wọn ti sán ní Pentecostal tí wọ́n ti gba wèrè mẹ́sìn tó ti di kẹ́tùẹ́ tó ti di gẹ́rẹ́jẹ́ tó jájẹ́ tó fẹ́ pààyàn jẹ́ tó ọ̀rọ̀ náà gbà ok jọ níbo ló wà nínú Bíbélì àti nínú mo fẹ́ bẹ̀rẹ̀ àwọn question náà lọ́wọ́ yìí ni o pé kó máa lo toothpaste pé kò fọnú lọ sí church níbo náà kọ́ sí Bíbélì kò sí máa ṣe kíní kankan then again níbo ló wà nínú Bíbélì pé lẹ́yìn irun tọ́lọ́run fún ẹ pé kó tó da wíìgì sórí ta ló wà nínú Bíbélì tó kọ́ ṣe wíìgì tó mọ̀ ṣé nǹkan Bíbélì náà lẹ́tí ìyàwó pásọ̀ dẹ̀ ló wíìgì tí gbogbo wọ̀nyí ètò ní ó fi ń tora ẹ̀ ó bá rọ̀bìnrin míì tó ẹgbó lóra ìbàjẹ́ ní sísí tó bá tó wá pàdé àwọn yúùtù tó dé láti Amẹ́ríkà tó fi basketball ball tó fi òròǹbó sí gbáyà tó arrange ara ẹ̀ tó ṣe packaging ṣé iye wà ní Bíbélì tó wọ bọ́m̀bọ̀m tó wọ́n nà tẹ́gbàndúpọ̀ tẹ́rí ètò wà nígbàtí Bartholomew kígbe to not to digress ó ní ta ló ń kígbe níbẹ̀ wọ́n ní Bartholomew ní kí ló dé ó ní mo fẹ́ ríran ok mo fẹ́ ríran lójú ń dòun sọlúwa wá ní òkè kí la fẹ́ ṣe o ilẹ̀ la fi mọ́ ilẹ̀ la rẹ̀ ti mọ́ ẹ wá wọ́n ní Jésù ó tutọ́ sílẹ̀ ó polẹ̀ báyìí ó fi mọ ojú méjèèjì ó mọ báyìí ètò nìyẹn o ètò kan nìyẹn o ó fi mọ ojú méjèèjì báyìí ó ní kó lọ sódò kó lọ ṣe kí ni kó lọ fọ́ síbẹ̀ dẹ́n kó tún padà lọ sọ fún àwọn aráalé ẹ̀ pé òun ti ríran. Then when you go back to the book of John 9, John 11, John 13 and then in John 4 and 5 olókùnrin kan wà ní odò Bethsaida for 38 years bed riding ó ní ṣùgbọ́n tí àwọn áńgẹ́lì yẹn bá ti wá ṣe wọ́n bá ti wá da agbára sínú omi yẹn olúwa dàbẹ́ ní pé ìgbà yẹn làwọn èèyàn rí ìtúsílẹ̀ ṣùgbọ́n kò lè wọ́dé bí omi for 38 years until tí Jésù fún ara ẹ̀ dé tó ní kó gbé àkéte ẹ̀ kó máa lọ. Then kẹta ètò wà it was very very normal in Celestial Church and in Cherubus Church because John 14 then he said ó ní èmi yóò padà lọ ṣùgbọ́n mo máa rán olùtùnú sí yín kí ló olùtùnú yẹn ẹ̀mí mímọ́ ohun tá ẹ̀mí mímọ́ yẹn bá ti sọ fún yín ní kẹ́ máa gbàgbọ́ ó ní hallelujah tó bá wo sẹ̀lẹ̀ torí yẹn níbi tó bá wọ̀ níbi tó dáa tí anybody bá gorí òkè tó bá gbé candle méje kò dípọ̀ báyìí kò dáná sí kò máa kàn sí láàrin orí kò ní ṣẹ́jú kò ní mírí tí ẹ̀mí ti wà lára ẹ̀ ikò tẹ̀ ní kò sí bẹ̀ mọ́ then lẹ́yìn yẹn again bẹ̀ lọ́dún mọ̀ then ó ṣe máa sọ pé hallelujah hallelujah pé ọkùnrin tó wà níwájú tó wọṣọ báyìí tó ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí ó ní wọ́n ní kó lọ ra òròǹbó mẹ́ta kó kó fáfọ́jú kó rántí kó gbọ́ ọ̀rọ̀ táwọn afọ́jú yẹn máa sọ ibi tó bá ti dárúkọ yẹn ni kó tẹ̀lé ìdìdì then ó ṣe wá tún sọ fún nígbà tó máa fi dọ́dọ̀ afọ́jú àkọ́kọ́ tó fún ó ní ìrìn àjò tó fẹ́ lọ lọ́wọ́ àmọ́ ẹdẹ bẹ̀ dẹ́nì kejì wá dáhùn pé nígbà tó bá dé London má gbàgbé wa o ẹ jọ̀ọ́ ẹ̀mí tó sọ̀kalẹ̀ lára wòlíì yìí wọ́n ti plọ́ọ̀gì ẹ̀ mọ́ afọ́jú tó wà lọ́rùn ṣé afọ́jú ti dárúkọ bí tó náà bí ó dárúkọ ó ti dárúkọ London jù pé kéèyàn máa rìn lúndúkú lọ dẹ́n kí tó bẹ̀rẹ̀ sí dáhùn question yìí ń sìn tí létí ọmọ yín àkọ́bí ẹ̀ tó kọ́ tó di doctor tó dẹ̀ wá ní dáàdì òun ti rí ìyàwó kẹ ẹ wò tí ẹ sọ̀rọ̀ girlfriend náà ó dájọ́ law school ni ó dájọ́ ṣe bí ní tókè ó dẹ̀ wá sọ fún pé òun máa mú ìyàwó yẹn wá ní listen to me pé òun máa mú ìyàwó yẹn wá pé tó ń bá dẹ̀ ti mú ìyàwó yẹn dé wọ́n ní níbo ni ìlú ìyàwó yẹn ó ní ìsọmọ Ọ̀yọ́ ìlú tàbí fẹ́ ìyá dáàdì ẹ nìyẹn ok he was happy nígbà tó máa mú ìyàwó dé ó dì lọ́wọ́ mú bọ́kàdá ṣe gbé bọ́ọ̀lẹ̀ ìyàwó náà mú gí ọbẹ̀ ṣe báyìí wà mú jòkó wọ́n ní dáàdì Gladys ti wà ń bá lọ nígbà wo ló kọjá lòun ti mú wọlé kí ló ṣe é ó ní kò ríran dáàdì bọ̀ tó òun ló ní skul àwọn afọ́jú òun ló máa gba first ok sir ṣé o lè fẹ́ yẹn fún ọmọ àkọ́bí it's just as somebody who go to mosque
who go to Pentecostal church is like a blind man who is walking in the wilderness. In the wilderness. Yes. Only Mark 13, Matthew 13, from verses 17 to 18, only àwọn ni àfihàn láti mọ ohun ìjìnlẹ̀ ti Ọlọ́run. Ó ní àwọn kan wà mọ̀ fún wọn. Then tó bá wọ̀ wọ́n tó wà nínú Genesis, Deuteronomy 8:18. Only I'm going to raise a prophet amongst you. Whatever he does says, listen. And if the message he do tell you, don't never come to pass, it become wrong. Because me, God, I don't make mistakes. Then again in the book of Genesis 29, he said the hidden thing, nínú ayé tí ò fúnra ẹ̀ mọ̀, only belongs to God. Only the Olúwa nìkan ló lè rán wòlíì láti fi hàn. Then Amos 3, from verse 6 to 14, only can God do anything without telling a prophet? Only no. That was a deal between prophet and God. Then when you look at all the miracles that happened in Old Testament and New Testament, it's by the prophecy. Then when you go down there, in the book of 1 Samuel 8, 9, 10, 1 Samuel 1, verse 10. In 1 Samuel 1, verse 10, only Kiana, come on, long fellow, Silo. But the minimum of one, he has to go. This is your last silo to have the breakthrough. Then I'm getting to the place, then they now do tell him, I tell her, Anna, you are here, but I didn't come out. Then Eli wa lo je nu wuye on lo dabi bó ti mu ti yo. So gba do le ma ya oni ohun mu ti yo. Oni ohun ti dá májẹ̀mú f'Ọlọ́run sí. Gbogbo àdúrà tó ń gbà kò fi májẹ̀mú sí. Ọdún tó fi májẹ̀mú sí, ọdún yẹn ló lóyún. Ó ní ọmọkọ́mọ tó bá jáde lábẹ́ òun, ó ló máa gbé padà láti wá ṣiṣẹ́ Olúwa. To come and work with this prophet. Yeah. Prophet Eli, yes. Because he will be helping the church. Then the Lord now approved. Then nígbà tó ọmọ tó ti rìn tó ti kúrò ní ọmú tó ti ṣe gbogbo ẹ̀, ó láti gbé ọmọ yẹn gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tó jẹ́. That's the book of Proverbs 5, Proverbs 6. Ó ní má ṣe sọ pé ó ṣèṣì. Àwọn míì wọ gbèsè lẹ́nu wọn wàhálà ayé wọn tí wọ́n lè kúrò láyé nítorí ẹ̀jẹ̀ jíjẹ́. Torí Ọlọ́run ò fi ẹ̀jẹ̀ ṣeré. Tó bá ti jẹ́jẹ́, make sure kò sán tó bá sán àwọn tẹ̀. So automatically, I'm coming to your question. These are people who find breakthrough. Nínú ètò. Then nígbà tó dẹ̀ tí wáyá nígbà tó máa fi tún kúrò mbẹ̀. 1 Samuel 3, 4, 5. Samuel ti dàgbà nílé Eli, Olúwa ti gbàgbára fún. Lẹ́yìn tó gbàgbára fún tán, ó ń gbé pẹ̀lú Eli. Torí òun ló máa sọ sí Eli. But Eli misbehave. But don't misbehave. Ophni and Phinehas. Tí wọ́n misbehave tó jẹ́ pé ọmọ jákujàku, they die with their father. When they heard that the ark of the covenant has been taken away from them, the father fell back and he died. Then from there, in 1 Samuel 9, ó ní kẹ́tẹ́kẹ́tẹ́ tó sọnù Sọ́ọ̀lù ọmọ Kíṣì, ó ní àti rí. Ó ní kó máa bọ̀ ní yàrá òkè nítorí pé a ó ṣe ètò lálẹ́ yìí. Ètò tó máa ṣe lálẹ́ yìí ni pé wọ́n pa ẹran, wọ́n dẹ̀ ṣe feast. Nígbà tó máa fi ṣe feast yẹn tán, wọ́n á gbé igẹ̀ fífi, igẹ̀ ọwọ́ ẹran yẹn wọ́n gbé fún Saul. Ó ní, why do you give me the leg, the front leg? Ó ní, don't you know they are the king of Israel? You are now the next king. The camel that got missing was not natural. It's because the Lord want to arrest your mind. So gbogbo àwọn èèyàn wọ́n wò wá lókèrè lọ́dún ìhínsìn nínú ìjọ yìí. Àwọn mẹ́wàá ti lọ lóyìnbó. Àbí kò yẹ ìhínsìn. Wọ́n ti jíṣẹ́, wọ́n ti sọ gbogbo àti ṣe. Ìyẹn dé lẹ́yìn tíjọ́ lè fún lówó nú àti fún wọn lówó, wọ́n ti lọ. Lẹ́yìn bá fẹ́ wá ṣe ìkórè ìhínsìn bá bá màálù mẹ́wàá màálù àti so màálù 50 rí bí. Gbogbo àwọn ètò jẹ́rìí tó wá dúpẹ́ fọ́lọ́run. So ètò is part of life. Tó bá jẹ ẹ̀bà, àbí kò yẹ ìhínsìn. Tẹ́bi ń pa ẹ́ tó jẹ ẹ̀bà. Ètò inú ló fún ọ, ìkọ̀ tí inú fẹ́ ló fún yàn, ètò ni o. Ṣé ti yẹ? Bọ́dà mi tó ṣe jura wa lọ. Ìyàwó ẹ̀yìn sọ lè máa mọ jollof rice sí. But ó lè kọ́ lọ́wọ́ rẹ̀, ètò náà tún ni. Materials náà matura. Then ètò náà kẹ̀rẹ́ tó bá wà wọn obìnrin sí. Tíyàwó ẹ̀ ò bá múra jáde kúrò lójú ẹ nílé. Tó bá pàdé ní patí, ó ti lè dàbí ìgúnnukó. Eyelashes, eye monkey, eye shadow, eye gbogbo ẹ̀. Bálabàlá bólóbóló kò tí ẹ̀ mú. Òun nìkan ló access ara ẹ̀. Ó dẹ̀ lámọ̀tà bẹ́ẹ̀. Ẹni tó dẹ̀ ṣe make up yóò ní mọ́tò. Ó dábúlẹ̀ ẹgbẹ́ ọjọ́ bẹ̀rẹ̀. Ó bẹ̀rẹ̀ sí land lipstick. Ètò náà ní gbogbo ẹ̀. Ṣé rí wọ́n kàn ní wọ́n hate wa with passion ní kò sí nǹkan tó wà ní.
ìbínú ni ìyẹn ìjọ aláṣọ funfun. ìyá àdẹ̀ ń ṣe oríire lọ bẹ́ẹ̀. àwọn kan ti ẹ̀ rí bí ẹbọ wọn ní ilé ẹbọ kò ní. sẹ́mọ̀ àbà àwọn náà ń pẹ́ bọ́ síwájú lọ́lọ́ràárọ̀ nígbà tí ìyàwó ẹ̀bù ráìsì fún ẹ tó bu gbẹ̀gìrì lórí ẹ tó gbé wédúlé lórí ẹ tó kẹ́ran mẹ́rin sí àtẹjá ó ti gbẹ́ bọ́ síwájú ẹ. ẹbọ ni. ó ti gbẹ́ bọ́ láàárọ̀ kó tó jáde ó ti gbàdó kẹ́rí tó bá dẹ̀ wá jí dẹ́ta tó dénú mọ́ọ̀lẹ̀ oṣòdì wá ti sùn lọ kẹ́rí ká tó dábúlẹ̀ ìgbà ó ti gbẹ́ bọ́ mi láàárọ̀ kì í ṣe bọ́ àwọn lórí bẹ́ẹ̀ ó ní ẹ̀jẹ̀ ewúrẹ́ kò lè lékún lọ ẹ̀jẹ̀ àgùntàn kò lè gbanilà that's what he said. then nígbà tó tún ṣe ráìsì àtẹwà tó tún wá tún tó fi sàláàdì lé lórí tó tún kéwé ewé tẹ wúrẹ́ ń jẹ tútù òtún kò lè lórí ẹ̀bọ míì tún ní in another dimension America ẹ̀dẹ̀ ń jẹ́ gbàrà ẹ̀ láwọn bàlà àníṣe láìkẹ̀ dálé kí ló ṣe sí ibẹ̀ tó mọ̀ ojú olójú ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀. Daddy, àwọn tí Ọlọ́run lò dáadáa ni. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080 597807 for your event coverage. Thanks.